Dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde jẹ́ kí a gbàdúrà bábáwọ́ olùfẹ́ wa àwọn agbẹ́yìnga fún àánú àti ojúrere ńlá láti arí o tí ẹ fi mú wa wà láyé mú wa wà láàyè mú wa wà láàyè tí ó dára tí a tún rí ọjọ́ ẹtì mìíràn nínú oṣù àṣepé oṣù keje ògo ìyìn àti ọlá ni fún orúkọ yín torí gbogbo ohun tó jẹ́ ti nínú ayé wa lẹ́yìn Olúwa yóò fún wa ní àṣeyọrí tí ó yanrantí o àti wípé ọ̀rọ̀ tí a ò gbọ́ lè ní yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere kò ní lòdì sí wa ní ọjọ́ ìdájọ́ nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ ní ọjọ́ ẹtì ọjọ́ kejìdínlógún oṣù keje àkòrí tí a ó gbé yẹ̀wò sọ wípé má ṣe ronú fún Ọlọ́run má ṣe ronú fún Ọlọ́run àmú ẹsẹ̀ àkọ́sórí wa nínú ìwé Jóòbù orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹrìnlá Jóòbù orí ìkẹrìndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹrìnlá ìwé Jóòbù orí ìkẹrìndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹrìnlá kíyèsí èyí ni òpin ọ̀nà rẹ̀ ohun èyí tí a gbọ́ tí ó kéré tó ṣùgbọ́n ara ipá rẹ̀ ta ni òye rẹ̀ lè yé. Ìgbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé Róòmù orí ìkọkànlá ẹsẹ̀ ìkẹtàlélọ́gbọ̀n títí dé ẹsẹ̀ ìkẹrìndínlógójì Róòmù orí ìkọkànlá ẹsẹ̀ ìkẹtàlélọ́gbọ̀n títí dé ẹsẹ̀ ìkẹrìndínlógójì ìjìnlẹ̀ ọ̀rọ̀ àti ọgbọ́n àti ìmọ̀ Ọlọ́run àwa má rí ìdí ìdájọ́ rẹ̀ ti rí ọ̀nà rẹ̀ sì ju àwárí lọ nítorí ta ni ó mọ inú Olúwa tàbí ta ni ṣe ìgbìmọ̀ rẹ̀ tàbí ta ni ó kọ́kọ́ fún àbí tí ó sì san padà fún un nítorí láti ọ̀dọ̀ rẹ̀ àti nípa rẹ̀ àti fún un ní ohun gbogbo ẹni tí ògo wà fún láéláé àmín. Wáyé tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ẹtì. Ní ọ̀pọ̀ ìgbà àwọn onígbàgbọ́ á bi Ọlọ́run fún àwọn nǹkan lẹ́yìn náà wọn yóò bẹ̀rẹ̀ sí ní ronú nípa bí yóò ṣe mú un ṣẹ ní ojú ayé ẹ̀wẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ wa kò lè ní òye bí Ọlọ́run yóò ṣe ṣe nǹkan àwọn ohun tó fẹ́ láti ṣe fún àpẹẹrẹ nígbà tí ènìyàn bá sọ pé òun ní òye ìmọ̀ ìjìnlẹ̀ nínú ìmọ̀ ìṣirò ó lè dàbí ohun tó jẹ́ bàbàrà ṣùgbọ́n ní tòótọ́ ó lè jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ ní ẹ̀ka iṣẹ́ náà tí ó bá bá ara rẹ̀ láàárín àwọn onímọ̀ ìṣirò bíi tirẹ̀ wọn yóò bẹ̀rẹ̀ sí ní béèrè àwọn ìbéèrè bíi kí ni ẹ̀ka tí ó dojúkọ tí ó bá wí pé ìmọ̀ ìṣirò lílò wọ́n lè bí síwájú sí pé abala ìmọ̀ ìṣirò lílò wo ni ìbéèrè náà lè tẹ̀síwájú títí yóò fi hàn gbangba pé òye ìmọ̀ ìjìnlẹ̀ rẹ̀ jẹ́ ṣóńṣó orí abẹ́rẹ́ nínú ìmọ̀ ìṣirò. Yóò gbà ọ́ ní ẹgbẹ̀rún ọdún ó lé láti mọ ohun gbogbo tó wà láti mọ̀ nípa ìmọ̀ ìṣirò. Ẹ̀wẹ̀ Ọlọ́run mọ gbogbo ìmọ̀ ìṣirò gbogbo àwọn ìmọ̀ sáyẹ́ǹsì pátápátá àti gbogbo àwọn iṣẹ́ yòókù pẹ̀lú irúfẹ́ àwọn tí kò tíì fi ojú hàn. O kò lè ṣe àfiwé ọgbọ́n rẹ̀ àti ìmọ̀ rẹ̀ sí tìrẹ. Nítorí náà kí ló dé tí àwọn onígbàgbọ́ tí wọ́n fi máa ń gbìyànjú láti ṣírò bí yóò ṣe láti ṣe ohun kan. Nígbà tí mo di alábòjútó gbogbogbò ti ìjọ ìràpadà ti Ọlọ́run ní 1981 àwọn ènìyàn díẹ̀ nínú ìjọ rò pé mo dọ́gbọ́n sí ìyànsípò mi nì. Wọ́n rò pé mo lo ipò mi gẹ́gẹ́ bí olùkọ́ ìmọ̀ ìṣirò láti yí olórí gbogbogbò lọ́kàn padà nítorí wọn kò kàwé. Mo wo ojú Ọlọ́run láti fi hàn àwọn ènìyàn pé mi ò dọ́gbọ́n sí jíjẹ alábòjútó gbogbogbò àti pé òun fúnra rẹ̀ ló yàn mí. Ọlọ́run wá bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn nǹkan tó jẹ́ àrà ọ̀tọ̀. A máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ lóṣooṣù fún ọjọ́ díẹ̀. Ní ọjọ́ àkọ́kọ́ ìdánilẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan obìnrin kan yóò bí ọmọkùnrin nínú ilé agbẹ̀bí wa. Lẹ́yìn àìmọye oṣù èyí tí ń ṣẹlẹ̀ ó wá hàn gbangba pé kì í ṣe pé ó ṣèṣì o. Àwọn tó ní òye ti ẹ̀mí
nínú wa mọ̀ pé yàtọ̀ pé àmì ni láti ọ̀dọ̀ Ọlọ́run wá tó fi ìdí rẹ̀ múlẹ̀ wípé òun ni fúnra òun lòun yàn mí síbẹ̀. Mi ò tilẹ̀ lè ronú pé Ọlọ́run lè lo irú èyí gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn ọ̀nà láti fi ìdí rẹ̀ múlẹ̀ pé òun ni ó yàn mí. Olùfẹ́, nígbà tí o bá bi Ọlọ́run léèrè fún ohun kan, jọ̀wọ́ má ṣe ronú rárá o nípa bí yóò ṣe ṣe é nítorí ó kọjá rẹ. Ṣáà béèrè, gbọ́ràn sí ìtọ́ni yòówù tí ó bá fún ọ, kí o sì fi èyí tó kù sílẹ̀ fún un. Kókó ọ̀rọ̀ nígbà tí o bá béèrè nǹkan lọ́wọ́ Ọlọ́run, má ṣe rò bí yóò ṣe ṣe é, ṣáà gbẹ́kẹ̀lé kí o sì gbọ́ràn sí i. Ẹ̀já sọ pé bàbá mi, Ọlọ́run fún mi ní oore ọ̀fẹ́ láti gbẹ́kẹ̀lé ọ àti láti gbọ́ràn sí ọ lẹ́nu, kí n má ṣe lo ọpọlọ mi láti máa wo bí ìwọ yóò ṣe ṣe ìyanu nínú ayé mi, ṣùgbọ́n oore ọ̀fẹ́ láti tẹ̀lé àṣẹ rẹ, láti ṣe ìgbọ́ràn pọ́nbélé, yọ̀ǹda rẹ̀ fún mi, kí n sì rí èrè àdúrà mi gbà ní ọ̀dọ̀ rẹ. Bẹ́ẹ̀ ni yóò rí ní orúkọ Jésù. Olúbùkọ́lá Ayákó ní orúkọ mi o. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.